iṣẹ́ lọ́kìn kan ni mo ṣẹ̀ṣẹ̀ parí tán yìí o, ṣe ti rí kọ́sítọ́mà mi kan ní Canada, àwọn ni mo bá ṣiṣẹ́ yìí o. A lọ rí mọ́lẹ̀ nísìn, ọkùnrin tí ò bá ti gbọ́ràn ẹ wá dé o, ẹ wá dé ọkọ yín, ẹ má jẹ́ kọ́kọ́ yín, ẹ má jẹ́ kó wò tá, ẹ má jẹ́ kọ́kọ́ yín, ẹ má jẹ́ kó ṣe ṣìnà o. Iṣẹ́ lọ́kìn rèé, òun la ṣẹ̀ṣẹ̀ parí tán yìí o. Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Màá máa mú kinní ìwá fẹ̀yìn ọkùnrin kẹ́ wá máa rí. Ẹ lè rò bóyá pé kinní kan but torí pé tẹ bá ti bẹ̀rẹ̀ sí ní hùwà bí ẹni tó ti fi pátá gbá lórí, tẹ pé àwọn ìwà tí ẹ ò ní nínú ilé tẹ̀ ń hùwà bíi weakling, àwọn ìwà tẹ́ ẹ̀ ní láti àbẹ́ ìyá àti bàbá yín, tẹ́ pé akọgun ni yín, ṣùgbọ́n tẹ́ rí pé ẹ ti wà nínú ilé, ẹ ti wà nínú ìgbéyàwó, ẹ ti wá ń ṣe bí wèrè, ẹ ti ń ṣe bí dọ̀dọ̀yọ̀, ẹ ti ń ṣe bí dàdá ń didí, kẹ́ ẹ bá lè mọ̀ pé wọ́n ti fi orí yín gún ọṣẹ, kẹ́ ẹ lè mọ̀ pé wọ́n ti fi pátá gba yín lórí, wọ́n ti dì yín mọ́ igi ìrókò. Torí mi ò understand pé kọkùnrin gbọ́ràn, ọkùnrin táyé ẹ ti bàjẹ́ tí ò lówó lọ́wọ́ tí ò ní láárí, òun ló ń gbọ́ràn tí irú ọ̀rọ̀ tẹ́ fẹ́ kọkùnrin máa gbọ́. Ọkùnrin tí tíṣẹ̀tì ẹ ti já, ọkùnrin tí ìbẹ́ ti wà lẹ́nu ẹ̀, ọkùnrin títọ́ ti wà ní bíbí ẹnu ẹ̀ báyìí, òun ló ń gbọ́rú ọ̀ràn tẹ́ fẹ́ kí ọkùnrin máa gbọ́. Ọkùnrin tí Ọlọ́run bá kẹ́, ọkùnrin tó bá ní láárí, ọkùnrin tó bá rí bá ti ṣe tó rọ́nà gbégbà, kò ní gbọ́rú ọ̀rọ̀ tẹ́ fẹ́ kó máa gbọ́. Mi ní pé ọkùnrin lè wà responsible, ọkùnrin lè ṣe dáadáa. Responsibility kì í ṣe bùkátà o, responsibility kì í ṣe pé bóyá kó rìn dì. Lára àwọn responsibility ni pé bọ́kùnrin bá ti ń ṣe nǹkan tó ń ṣe nǹkan tẹ́yìn pé ní cheating, bóyá tó ń ṣètà, ìyàwó ilé ẹ̀ ò gbúdọ̀ mọ̀, kò gbúdọ̀ gbé call obìnrin míì lójú ìyàwó ẹ̀. Ó láti wà very neat and smart with gbogbo nǹkan tó máa ṣe. But ọkùnrin wà responsible kan ló mì wípé bóyá kó gbọ́ràn irú ọ̀rọ̀ tẹ́yìn fẹ́ kó máa gbọ́, kó di àrìndì. Ẹ wá gbẹ̀yìn ọkùnrin, ìjọ tẹ bá ti rí wípé statement account yín wọlé, ìyàwó yín ti já kẹ́ ẹ tó délé, wọ́n wá ń béèrè lọ́wọ́ yín pé ta ló ra pátá fún, òun rí pé ó ra pátá, òun rí pé ó ra bra, ta ló rà á fún, kí wọn náà wá kẹ́wọ́ sẹ́yìn kó máa rojọ́, kó mọ̀ pé ayé ẹ̀ ti ń bàjẹ́, pé wọ́n ti dì ẹ́ mọ́gi. Nítorí wípé gẹ́gẹ́ bí ọkùnrin tó láṣẹ ilé, gẹ́gẹ́ bí ọkùnrin tó wọ ẹ̀tọ́ ẹnu, ìyàwó ò suppose láti já lẹ́tà ẹ̀ lẹ́yìn débi tó máa ní ẹfọ́ntì láti máa béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló ra pátá fún, láti já lẹ́tà ẹ̀ lẹ́yìn débi tó máa ní ẹfọ́ntì láti rí wípé ó tiẹ̀ máa wá rí statement of account, á wá ní ẹfọ́ntì láti máa béèrè pé ta ló ra pátá fún, ta ló ra bra fún, ta ló ra cream fún ní iṣẹ́ tí kò bẹ́ẹ̀ ṣe. So ọkùnrin tí ìyàwó bá láyà tó já lẹ́tà ẹ̀, tó wá lọ rí pé bank statement ni, bóyá kò ń ṣe pé bóyá ó mistakenly já, ó rò bóyá tòun ni, bóyá kò lórúkọ ẹ̀ dáadáa, bọ̀ tó rí pé tọkọ òun ni tó wá já, tó wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ta lẹ ra pátá fún, mo rí bank statement yín ní, tí ọkùnrin náà wá ń káwọ́ sẹ́yìn kó rojọ́, kó mọ̀ pé wọ́n ti dì ẹ́ mọ́gi, wọ́n ti gbéwèé jókòó jẹ́ fún, ayé ẹ̀ ti bàjẹ́. Àbí bóyá òun make call, kì í ṣe pé bóyá òun gbé call obìnrin, àbí bóyá òun call obìnrin lójú ìyàwó ẹ̀, wá ń béèrè pé àbí o tiẹ̀ wá ń call, o ò sọ̀rọ̀ ìfẹ́, o ò sọ̀rọ̀ anything, ó wá béèrè pé ta ló ń bá sọ̀rọ̀, ó wá ní lágbájá ló ń bá sọ̀rọ̀, bóyá ọ̀gá ẹ̀ níbi iṣẹ́ àbọ̀ rẹ̀ obìnrin, ó wá ní dandan láti sọ bó ṣe jẹ́. Àbí ó ká ẹ wípé òun make call, ó wá stop, ó wá rí i pé bóyá kinní kan, ó wá ní òun láti pè lójú òun fẹ́ kó pobìnrin yẹn lójú, ìwọ náà wá pè lójú ẹ̀ ní òní sùn ní, ayé ẹ̀ ti bàjẹ́, irú ayé ọkùnrin yẹn ti bàjẹ́, wọ́n ti forí ẹ̀ gbági, wọ́n ti forí ẹ̀ gbági, irú ayé ọkùnrin yẹn ti bàjẹ́, wọ́n ti forí ẹ̀ gbági, wọ́n ti dorí ẹ̀, wọ́n ti dì í, wọ́n ti ṣiṣẹ́ jókòó jẹ́ fún. So tẹ bá ti ń rí àwọn ìwà tí ẹ ò wù, àwọn ìwà tí ó yàtọ̀, tí ò yẹ kọkùnrin máa wù, tí bóyá tí obìnrin kọ̀ọ̀kan fi yín lọ tẹ̀dẹ̀ ń ṣe, kẹ́ mọ̀ pé wọ́n ti fi orí yín, wọ́n ti so yín mọ́gi ọdán, irú àwọn igi báyìí. Honestly, àbí kó dé, kóbìnrin máa sọ fún ẹ pé níbo lo ti ń bọ̀, kó wá máa kà bí ẹyẹ ẹ̀ bá kà, àbí ó kanlẹ̀ kó wá sọ fún ẹ wípé padà síbi tó ti ń bọ̀, ó wá ń bẹ̀bẹ̀, kó mọ̀ páyé ẹ̀ ti bàjẹ́. As much as tọkùnrin bá jẹ́ ọkọ nínú ilé, as much as tọkùnrin bá jẹ́ ọkùnrin nínú ilé, àwọn nǹkan kan wà tó jẹ́ wípé kò yẹ kóbìnrin láyà kó lè béèrè lọ́wọ́ ọkùnrin.
pàápàá ọkùnrin tó jẹ́ wípé ó ń ṣe ẹ̀tọ́ ẹ̀, ọkùnrin tó jẹ́ wípé ọkùnrin tó ṣe dáadáa, ọkùnrin tó wà responsible làwa máa ń sọ lórí ìkànnì wa, ọkùnrin tó ń ṣe ẹ̀tọ́ ẹ̀, ọkùnrin tó mọ rẹ̀ ní ọkùnrin, wàá wá lọ já lẹ́tà ẹ̀ lẹ́yìn, wàá máa béèrè pé ta ló ra pátá fún, ta ló ra bra fún, wàá máa ní orí pé ó fi Bísí store nọ́mbà, ó ń láti pe Bísí lójú ẹ̀ kó lè jò ó fẹ́ jẹ́ kó mọ Bísí yẹn, ó fẹ́ pe Bísí á dé, wàá máa ní olóòṣà ló ń lọ, kí ló dé tó pẹ́, àwọn bolo yà, àwọn nǹkan ṣe rí ohun tí tẹ́ ẹ bá mọ̀ wípé tí Ọlọ́run bá ti fi ẹ́ ṣe ìyàwó nínú ilé, fi adé ẹ̀ dé ara ẹ̀ lórí, má jẹ́ kí èèyàn kankan tàn ẹ́ pé ẹ rí nǹkan tí Linda Ìkejì ṣe Linda Ìkejì náà ni pẹ̀lú bọ́n ṣe ní ọkọ ẹ̀ chítẹ́ gbọ́ nǹkan tó sọ, ó lóun ò ní fi ọkọ òun sílẹ̀, ó ní òun lè má fàdúrà lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n òun ò ní fi ọkọ òun sílẹ̀, ó dìgbà tẹ́ bá gba kám, tẹ́ bá gba kádàrá, tẹ́ bá gba kodoro wípé see no evil hear no evil, as long as tí ò bá ti rí, as long as tí wọn ò bá ti gbé wá ká ẹ mọ́lé, as long as pé bóyá wọn ò bá ti ṣe sójú ẹ pé kó ba lè mọ̀ pé ọkùnrin táyé ẹ bá ti bàjẹ́, ọkùnrin tí ò bá rí tajé ṣe wọ́n lè jáwé ìjókòó jẹ fún, nítorí pé tọkùnrin bá rí tajé ṣe, tọkùnrin bá tọ́lọ́run bá kẹ́ ọkùnrin tó jáwé ìjókòó jẹ fún, àwọn tó fẹ́ wọnú ayé ẹ̀ tó fẹ́ jẹ nínú ọlá ẹ̀ gan, wọ́n á já owó ìjókòó jẹ́ fún wọ gan, ewé má nísinmi wọ́n á já fún wọ ìyàwó ilé, ewé o ò fẹ́ jẹ́ kí n jẹ́ ń bẹ̀ má nísinmi wọ́n á já fún ẹ. Ọkùnrin tí ò ní láárí òun náà ń kọ pákó irú eléyìí fún, torí tọkùnrin bá ní láárí, àwọn tó máa ṣáájò fún kó má ṣubú pọ̀, ìyá ẹ̀ wà ń bẹ̀, ó ṣeé ṣe kí bàbá ẹ̀ wà ń bẹ̀, àwọn girlfriend ẹ̀ náà wà ń bẹ̀, so ṣe rí àjò tíyàwó ilé máa lóun máa ṣe kó lè rin lọ anywhere, kò lè rìn lọ́bì kankan. Ọkùnrin náà tó ní lárí ò ní fi rẹ̀ ẹ́ lẹ̀, mò ń gbélé wá fẹ̀yìn ọkùnrin ni, mo dẹ̀ fẹ́ kẹ́yìn ọkùnrin mọ̀ pé ọkùnrin táyé ẹ̀ ti bàjẹ́ tí ò lówó lọ́wọ́ ní irú eléyìí lè ràn, ọkùnrin tó lówó lọ́wọ́ irú eléyìí ò lè ràn, honestly ọkùnrin tó lówó lọ́wọ́ irú eléyìí ò lè ràn, just like pé ọkùnrin tí ò rí jájẹ lọmọ mi máa wò tó máa ní òun fẹ́ kọ bàbá òun lọ́mọ, bí bàbá bá ní láárí torí jájẹ, ọmọ gan á máa ṣe jẹ́jẹ́ kó o má misbehave kí bàbá yẹn má bàa disown òun, torí pé ẹrù wà lẹ̀, òun gan á máa ṣe jẹ́jẹ́ pé òun ò fẹ́ ṣe nǹkan tí bàbá fi máa bínú tó fi máa disown òun ni. Ọkùnrin tí ò ní láárí lọmọ ń disown, àmì lọmọ sọ pé kò ń ṣe bàbá mi ló ń disown, ọkùnrin tí ò ní láárí, ọkùnrin tí ò ní láárí lọmọ máa ní mi ì tiẹ̀ níyà mi ò bá bàbá yẹn lò, ọkùnrin tí ò ní láárí lọmọ ẹ máa rí pé ó kọ́ọ̀lù báyìí tá a máa ní màá bá dádì sọ̀rọ̀ létà, tọkùnrin bá ní láárí tọmọ rí pé ó fi lépọ̀ tí ó fọ̀rọ̀ òrùka, tó bá miss call bàbá ẹ fúnra rẹ̀ ló ó máa lọ pé kíákíá ni pé mi ì mọ̀ nǹkan tí bàbá mi fẹ́ ṣe, bóyá wọ́n fẹ́ fún mi ní contract bó fẹ́ rán mi pé kinní kan ni. Ẹ̀yin ọkùnrin Ọlọ́run kó tọ́ yín nítọ́lá, àwọn ọkùnrin táyé wọn ti bàjẹ́ náà ń lo igi wọ́n fi ń dè mọ́lẹ̀ o, so ìwọ ọkùnrin tó bá ti pé o ti ń wu àwọn ìwà tí ò yẹ kọkùnrin máa wù in the name of, kò ń ṣe gbogbo ẹ̀ nífẹ̀ẹ́ o, ẹ ti rí pé wọ́n ń de pákó, wọ́n ń fi pákó dè yín mọ́lẹ̀, so Ọlọ́run á tọ́ ẹ̀yin ọkùnrin nítọ́lá, Ọlọ́run ò ní ṣe yín lólòṣì tó máa fi pákó dè mọ́lẹ̀, olùṣì ọkùnrin ní pákó dídè mọ́lẹ̀ máa ń ràn, olùṣì ọkùnrin ní kíní kan àpèta dídè mọ́lẹ̀ máa ń ràn, ọkùnrin tó bá rí jájẹ òǹgò ò ní fi rẹ̀ lẹ̀, àwọn ayé ò ní fi lẹ̀, bí ìyàwó ilé bá lóun fẹ́ dè mọ́lẹ̀ gan, àwọn ayé á gbé àìrójú àìráyè lé lọ́wọ́. Àwọn ọkùnrin tó bá wà responsible làwa ń sọ lórí ìkànnì yìí o, àṣà àwọn ọkùnrin tí ó wà responsible, so ẹ̀yin ọkùnrin tó bá ti rí pé wọ́n ti ń béèrè lọ́wọ́ pé ta ló ra pátá fún tó ti ń kà, ta ló ń bá sọ̀rọ̀ tó ti ń kà, ẹ padà lọ síbi tẹ́ ti ń bọ̀ tí wọn náà ní má bínú jọ̀ọ́, kò mọ̀ pé ayé ẹ̀ ti bàjẹ́, wọ́n ti dè ẹ́ mọ́lẹ̀ pẹ̀lú pákó. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí, shabarikolo.com, ẹ̀ka.